Coach, ẹ bá wa clear gbogbo bẹ̀rẹ̀ torí tọ́lọ́.
bóyá mi ti dé tó bá rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ ẹlẹ́ja. Gbogbo àwọn ẹgbẹ́ ẹlẹ́ja ti cooperate. Ṣùgbọ́n àwọn tó bẹ lójú ọ̀nà yẹn nìkan ló kù. Ọlọ́pàá ẹ bá wá nǹkan ṣe sí i. Ẹ jọ. A lè ti cooperate bọ̀. Àmọ̀ Oríyọmí tó dé ló fà á. Ẹ jọ. The governor of the masses. Mo kí àwọn ẹgbẹ́ eléèlò. Mo kí ẹgbẹ́ eléèlò. Pé wọ́n káàbọ̀ sí àárín wa. Ẹgbẹ́ eléèlò. Ọyọ́ pápá àgbájá máa lọ síbi certificate. Àkì ẹjọ́ ní pápákọ̀. Mo bá bẹ̀rẹ̀ sí kò í pé the incoming governor of Oyo State, His Excellency Alhaji ẹjọ́ Dr. pátápátá. His Excellency ẹgbẹ́ tó bá ní kankan ṣe lórí stage ẹja sọ̀kalẹ̀ pátápátá everybody. ẹjọ́ ojú ọ̀nà yẹn torí Ọlọ́run. His Excellency The incoming governor of Oyo State, Alhaji Dr. Dr. Abdulrahman Oríyọmí Hamzat MSP Ògìdá kí a bá mi gbé wọn wọlé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Oríyọmí dé Oríyọmí tí ìfọ̀gbọ́rí ṣẹlẹ̀ ọgbọ́n àtẹ̀rí ní ọjọ́ òun pàápàá sọlẹ̀ àdániwáyé pẹ̀lú àwọn àyànfẹ́ rẹ̀ gbogbo wọn ti rà kiri ká lọ́lọ́bọ̀ ọmọ rẹ̀ fi ń fọ́pá ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀dù ìgbẹ́dù ọ̀rọ̀ àti gbẹ́dù ìgbèdè àdániwáyé ti fi fún ọ nípèdè rẹ̀ fi kà sí ara ọ̀rẹ́ ọlọ́run ọ̀tá ìka ló fi jágbe bí kànákànná bàná mẹ́ga gbogbogbò nígbàlejò ariwo Oríyọmí o. Ìtàkùn tí ń jìrọ̀ kì í kú o, aṣẹ́gun kan kì í ti pín, ọmọdé kúlẹ̀ ò ní sí ìwé o, àǹtá ò ní sí ìsọ, ìsọ̀rọ̀ rẹ̀ ò ní dọ̀rùn, ìgbèdè rẹ̀ ò ní dọ̀rùn, ayé ni mú ọlọ́run náà lọ. Ẹgbẹ̀rin àbẹ́ ẹgbẹ̀rin. Ẹ bá mi pè náà so tún ti dé o. Òbí ọmọ àkùnfà. Ẹ bá mi pè náà so tún ti dé o. Òkìkí ọmọ àkùnfà. Ìdílé oníkan bó ara. Òkìkí ọmọ àkùnfà. Àkùnfàlẹ̀ ló ní àwùwọ̀ o. Òkìkí ọmọ àkùnfà. Oríyọmí ọba ló ń bá ẹ ṣe o. Ẹ má tẹ̀lé wọ́n dúró lórí àṣàwẹ̀ náà.
ẹgbẹ́ ẹlẹ́ja ẹgbẹ́ ẹlẹ́ja níbi wípé mo pẹ́ díẹ̀ kí n mọ̀ wá rárá ní ò dáa. Màá dẹ̀ wò ó pé àwọn tó wá láti ibi tó jìnnà ká tètè ṣe ètò sàtífíkẹ̀tì wa ṣùgbọ́n ká tó ṣe mo fẹ́ fi àwọn èèyàn mi hàn yín. Mo rí pé gèlè yẹ́lò lẹ́lò ó dẹ̀ nítumọ̀ tẹ́bí ló gèlè yẹ́lò. Kí n tó débì yìí mo ń wò lórí Facebook ẹnìkan wá ní ẹgbẹ́ ẹlẹ́ja lélẹ́yìí àbẹ́gbẹ́ Oríyọmí. Ẹgbẹ́ Oríyọmí. Ẹgbẹ́ Oríyọmí ni. Ẹgbẹ́ Oríyọmí. Gbogbo ìgbà tí ẹ bá ti ń pè wá àwa náà máa dá yín lóhùn. Táwa náà bá ń pè yín ẹ máa dá wa lóhùn. Ẹ dákun ìbò ń bọ̀. Mo bẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe mobilize láti gba káàdì. Bẹ́ẹ̀ lèmi náà ṣe mobilize láti kó àwọn èèyàn yín wá sí ọ̀dọ̀ yín lénìí. Ẹ rí i pé gbogbo àwọn tí ń pè tán wá ń pè kán wá fowó lẹ̀ nínú ẹgbẹ́ àkọọ́dù náà ti wá. Abẹ́rẹ́ lẹ́lòmíì lẹ́yìn àkọọ́dù ni tọ́ bá dìgbà náà ẹ má dalẹ̀ ẹ má dalẹ̀ o. Ẹ má dalẹ̀ o. Ẹ má dalẹ̀ o. Ẹ má dalẹ̀ o. Ẹ má dalẹ̀ ẹ má dalẹ̀ o. Ẹ má dalẹ̀ o. Ẹgbẹ́ ẹlẹ́ja tí wọ́n bá ti wá sọ́dọ̀ yìí tẹnu wọn dùn tán jíjú ẹlẹ́sìn mìíràn gbà náà ẹ̀yin ẹ̀kẹ̀dá ni fún ẹni pé má jíjú ẹlẹ́yìn àdọ́gbọ̀ mi ìrì ọ̀gá lára kéjọ. Má jíjú ẹlẹ́yìn àdọ́gbọ̀ mi ìrì ọ̀gá lára kéjọ. Ó ṣe rí nìyẹn ẹjọ́ bá rí yẹn ní òjò náà lè yóò rí inú ẹ̀rùn. Àwa lẹ́yìn ẹ̀yin náà làwa. Mo bá ṣàfihàn ọ̀rẹ́ mi Ambassador Shakirullah Ọ̀làǹkan ọmọ àìdúrà ọmọ yín ni ọmọ àdúrà olóńdíje fún Ọ̀yọ́ Central yẹn sẹ́nétọ̀ ó ní Akínyẹlé Lágẹ̀lú Ọ̀nà Àrà Ẹgbẹ́dá Olúyọ̀lé Abíjíó àti gbogbo Ọ̀yọ́ mẹ́tẹ̀ẹ̀ta àtògbólúwa àti Sùúrùlérè gbogbo òbó bẹ̀ Ọ̀làǹkan ni ẹ̀dì fún afẹ́ṣe government with difference. Then àwọn èèyàn tó difference